ètò ìdìbò tọdún yìí ló dáa jùlọ nílẹ̀ wa. Buhari ló sọ bẹ́ẹ̀. àwọn àgbà bọ̀ wọ́n ní alára ní gbáraga adìyẹ ń bẹ̀rẹ̀ kó tó wọ búkà. bẹ́ẹ̀ gẹ́lẹ́ lọ̀rọ̀ rí fún ààrẹ orílẹ̀-èdè yìí ààrẹ Muhammadu Buhari pẹ̀lú bó ṣe sọ pé lójú tòun o ètò ìdìbò gbogbogbò tọdún yìí ló dáa jùlọ lórílẹ̀-èdè yìí nítorí pé wọ́ọ́rọ́wọ́ ni gbogbo nǹkan lọ tí òun gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè yìí kò sì tọwọ́ bọ ètò ìdìbò ọ̀hún lójú rárá. ààrẹ Buhari sọ̀rọ̀ yìí di mímọ̀ lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ 20 oṣù kejì ọdún yìí nílùú Àbújá tí í ṣe olúùlú ilẹ̀ wa nínú ọ̀rọ̀ ìkíni kú ọdún ìtúnu ààwẹ̀ táwọn ẹlẹ́sìn mùsùlùmí ṣe jákèjádò orílẹ̀-èdè yìí lọ́jọ́ ẹtì Friday ọjọ́ 21 oṣù kẹrin yìí. ó ní lára pé ètò ìdìbò ọ̀hún jẹ́ ìtẹ́wọ́gbà dáadáa tóun kò sì tún tọwọ́ bọ ètò náà lójú rárá tàbí pé kóun lo agbára tó wà lọ́wọ́ òun láti fi ṣègbè lẹ́yìn àwọn kan ló mú kí àwọn kọ̀ọ̀kan tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú APC tóun wà báyìí fi pàdánù ipò wọn sọ́wọ́ àwọn ọmọ ẹgbẹ́ alátakò míì. Buhari ní ohun tó dá mi lójú ṣáká dáadáa ni pé ètò ìdìbò tọdún yìí ló dáa jùlọ lórílẹ̀‐èdè yìí. mi ò ṣègbè lẹ́yìn olóṣèlú kọ̀ọ̀kan rárá. èyí sì wà lára ìdí táwọn ọmọ ẹgbẹ́ APC kọ̀ọ̀kan tó jẹ́ ẹgbẹ́ mi ṣe pàdánù sọ́wọ́ àwọn ọmọ ẹgbẹ́ alátakò mìíràn nínú ìbò ọ̀hún. mo ṣe èyí gẹ́gẹ́ bí ìpinnu mi fún àwọn ọmọ orílẹ̀-èdè yìí pé màá fi àpẹẹrẹ rere lélẹ̀ kí n tó lọ. mo sì dúpẹ́ pé ó rí bẹ́ẹ̀. mo dúpẹ́ pé gbogbo bí mo ṣe fẹ́ pé kó rí gan lórí báyìí. ó sì tún dá mi lójú dáadáa pé ohun tí mo ṣe yìí yóò wà nínú ìwé ìtàn dáadáa lórílẹ̀-èdè yìí pé mi ò ṣègbè lẹ́yìn olóṣèlú kankan lákòókò ìbò ọ̀hún rárá. mo jẹ́ kí kálukú wọn lọ dánra wò ni kí wọ́n sì mọ bí wọ́n ṣe gba ìtò láàrin ìlú. ààrẹ Muhammadu Buhari ní bí ètò ìdìbò orílẹ̀-èdè wa yìí ṣe wáyé láìsí màgòmágó kankan yóò jẹ́ kí ìjọba dẹ̀mókírésì wa fẹsẹ̀ múlẹ̀ dáadáa ni nítorí pé kì í ṣe ohun tó dáa rárá bí àwọn ọ̀bàyéjẹ́ kọ̀ọ̀kan ṣe máa ń jẹ́ ẹ̀tọ́ àwọn mẹ̀kúnnù gbà lọ́wọ́ wọn nígbà gbogbo. ó wá ṣàdúrà fún gbogbo àwọn ẹlẹ́sìn mùsùlùmí òdodo pátá tí wọ́n fi tọkàntọkàn gba àwẹ̀ náà pé wọn yóò rí ìdáhùn sí àdúrà àti ohun gbogbo tí wọ́n béèrè fún lọ́wọ́ Ọlọ́run ọba. bákan náà ló gbà wọ́n níyànjú pé kí wọ́n má ṣe tún padà sínú iṣẹ́ ẹ̀ṣẹ̀ mọ́ lẹ́yìn tí wọ́n ti kọ̀ ọ́ sílẹ̀ lákòókò tí wọ́n ń gba àwẹ̀ náà. ó ní lára ìdí pàtàkì kan tí wọ́n ṣe séraró tí wọn ò jẹun tí wọn ò sì mu ohun kankan lákòókò tí wọ́n ń gba àwẹ̀ náà ní láti mọ̀ pé àwọn kọ̀ọ̀kan náà wà láwùjọ wa tí wọn kò láǹfààní rárá láti máa jẹun lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́. Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.